Ẹ káàbọ̀ sórí ìkànnì Lady K Ìfẹ́olúwa, the baby of Odùduwà nation. Ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ẹ wo ayé àwọn ọlọ́pàá Nàìjíríà. Ẹ wo ayé àwọn ọlọ́pàá Nàìjíríà bó ṣe dà, ẹ wo àtúbọ̀tán ayé wọn. Ta ló bà ti àwọn ọlọ́pàá Nàìjíríà, ta ló bà ayé wọn jẹ́? Ta ló sọ wọ́n di rádaràda ṣàkúṣàkú? Kí ló dé tí ayé àwọn Nigerian police padà dà báyìí? Ṣé ipò tó yẹ kí àwọn Nigerian police wà ni wọ́n wà? Nígbà tí police Nigeria ń jẹgi lórí tí wọ́n mú ọlọ́pàá Nigeria tí wọ́n ń ru ní ṣẹ́kẹ́ tí wọ́n ń lù bí ẹni lu bàrà ní títì. Ṣébi tó ti lu ọlọ́pàá? Ṣé bẹ́ẹ̀ lọ́lọ́pàá ti fẹ́ defend yín ní Nigeria? Ṣé bẹ́ẹ̀ lọ́lọ́pàá ti fẹ́ gbọ́ tàò wípé àwọn ọmọ oró ti dé tọ́lọ́pàá ti fẹ́ wá jà fún yín, tó ti fẹ́ wá dáàbò bò yín? Ìbéèrè tí ó fàjà. Ẹ wo fídíò tí mo gbé sójú amóhùnmáwòrán mi. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? Nítorí kí ló ṣe lu àwọn ọlọ́pàá ní ìlùkulù tó fi di ohun tí ọlọ́pàá obìnrin jẹ igi lórí, tí wọ́n so orí ẹ̀ di odó tó wá ń fọ́gi mọ́. Wọ́n so orí ọlọ́pàá Nàìjíríà di odó, wọ́n wá ń run bí ẹni rúṣọ. Nígbà tí Nàìjíríà wà nínú ewu, àwọn ọlọ́pàá tó yẹ kó múṣẹ́ wọn bí iṣẹ́, àwọn ọlọ́pàá Nàìjíríà ló useless jù ní gbogbo àgbáyé ní òṣèmú yangàn. Ọlọ́pàá Nàìjíríà lẹ máa rí níbi tó ti gba bribe nínú mọ́tò. Ọlọ́pàá Nàìjíríà lẹ máa rí níbi tó ti gbowó lọ́wọ́ ọlọ́kadà. Ọlọ́pàá Nàìjíríà lẹ máa rí tó máa mú ọmọ yahoo lọ sí di ATM machine pé kó wá lọ tẹ́wọ́ fóun. Àbí bẹ́ẹ̀ kọ́? Ọlọ́pàá Nàìjíríà lẹ máa rí tó máa mọ tí yóò tó máa sùn sí títì. Ọlọ́pàá Nàìjíríà, ẹ fún mi ní country tí rẹ̀ ti ṣẹlẹ̀ yàtọ̀ sí ìlú wa. Ọlọ́pàá Nàìjíríà ló máa tọ̀ sára ní títì tó máa sùn sí títì. Ṣé ìlú lórílẹ̀-èdè Nàìjíríà? Ẹ fún mi ní example 5. Tí 5 bá pọ̀ jù, èyí tí àwọn program ẹ fún mi ní 3 sí comment section tí ẹ lè fi proud of your country, tẹ́ lè fi yangàn wípé yes, orílẹ̀-èdè mi at least tí gbogbo nǹkan bá ti ẹ̀ ṣe tí ò ti ẹ̀ sí nǹkan kan, a sì dúpẹ́ fọ́lọ́run eléyìí wà. Ẹ fún mi sí comment section. Ẹ jẹ́ àjọ fi ṣe weekend, kájọ fi ṣe òpin weekend because today is Sunday. Ẹ bá mi kọ sí comment section. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ Nàìjíríà ṣé ó ti di ọ̀rọ̀ gbogbo wa? Ẹ gbọ́, ọ̀rọ̀ gbogbo wa, not ọ̀rọ̀ èmi nìkan. Ẹ wá fún mi ní nǹkan tí ẹ lè fi proud of Nigeria wípé lábẹ́ bó ti wù kó le tó eléyìí tí ẹ ṣì yàn ó yanjú. Láì tí ìkọ́ mo wọn tẹ máa kọ sí comment section, ṣùgbọ́n ẹ kọ́ sí kárí bóyá rò mí ó jọmọ́ títí yín. Kò sí nǹkan ayọ̀ lára Nigerian force tá lè fi proud. Kò sí nǹkan ayọ̀ lára Nigerian politicians tá lè fi proud. Àwọn ọmọ Nàìjíríà gan wọ́n sọ wọ́n dìdàkudà. Ẹ wo bí wọ́n ṣe ń deport àwọn ọmọ Nàìjíríà lókè òkun. Bí Ọlọ́run ṣe bùkún ilẹ̀ wa tó, ṣó yẹ kí Nàìjíríà tó ní oil, tó ní gold, tó ní gbogbo nǹkan ní ìlú ẹ̀ kó máa travel out lọ ṣe ẹrú? Ìlú tá à ń travel lọ, nǹkan tó ní nílùú yẹn, tó bá kó ti ìlú wa sílẹ̀, tó pín ti ìlú wa sí 10, ìlú mi ò lè kó ìdá 2. Kẹ́ lè wo bí wọn ò ṣe ní nǹkan kan tó jẹ́ wípé àwa la ní nǹkan ní ìlú wa. Àwa táwa ní nǹkan ní ìlú wa, àwàdà àní lógò, àwàdà wọn ò dá wa mọ̀. Ẹ wo bí a ṣe ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ wo ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ ní Indianapolis. Àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Nàìjíríà ni wọ́n ń jí mọ́tò l'Amẹ́ríkà. Wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn, wọ́n dẹ̀ ti gbé orúkọ àwọn kọ̀ọ̀kan síta. And a lot of them ọmọ Yorùbá ló pọ̀ jù bẹ́ẹ̀. Ẹ wo bí gbogbo nǹkan orílẹ̀-èdè wa ṣe jẹ́ 0%.
ọlọ́pàá wá dẹni tó ń lù bí ẹni lù bàrà ní títì àwọn èèyàn ò ní rí gáàdì fún ọlọ́pàá nígbà tó jẹ́ wípé ìṣe wọn ìrínisí wọn ìhùwàsí wọn kò wúyàn lórí kò mú ìbẹ̀rù dání kò ní ọ̀wọ̀ nínú ọlọ́pàá nàìjíríà máa rí ríṣiríṣi ní títì ọlọ́pàá nàìjíríà máa rí jálajàla ìmí àṣekù bí igbá pitó Nigerian police lẹ máa rí tí kò ti dé ọ̀rọ̀ burúkú tó tẹ̀rí tí bá parọ́ ẹ bá mi kọ́ sí comment section Nigerian police lẹ máa rí tí kò ti dé yẹ̀ báyìí tó máa ṣekù gbẹ̀ngbẹ̀ tí ò ní station tó wà òkè ṣé Nigerian police tí kò ṣe gbẹ̀ngbẹ̀ ṣó máa lè fèsì Boko Haram lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n lọ gba ìkọ́nà àwọn Africa country sí ọpẹ́lọpẹ́ Russia kí tó wá ṣe program mo sì béèrè information nípa wọn Russia ló ya wọlé sí Mali tọ́lọ́ bá wọn lé Boko Haram ìjọ tó bá máa wọlé sílùú Nàìjíríà Jésù ọkọ̀ já o ọlọ́pàá Nàìjíríà máa wá bí tó ti jẹ kòbókò títì sójà máa wá bí tó wọ́n ti sọ́bálẹ̀ sínú igbó ṣé ìlú nìyí ẹ jẹ́ báyìí fún fọ́lùmù kẹwàá gbọ́ bí ọlọ́pàá Nàìjíríà ṣe ní inú fídíò kẹwàá gbọ́ kan tó ń sọ lẹ́nu ní ìlú wa ẹjá jọgbọ́ ìlú ẹ̀mí àti yín ó yá ẹgbẹ́ òsòkè. Kí ló dé tọ̀dọ̀ ọlọ́pàá báyìí? Sorry, ma. Ẹ bá ṣe pẹ̀lẹ́ fọ́lọ́pàá yẹn. Contention, your contention, ó ti délé mi. Wọ́n ti pé everything. Nàìjíríà ti lọ. Nàìjíríà ti lọ. Kí lọ́lọ́pàá ń ṣe létí títì? Ọlọ́pàá fẹ́ gba bribe. Kí ni iṣẹ́ tí àwọn obìnrin ọlọ́pàá yẹ tí wọ́n ṣe ní títì yẹn? Ṣé títì tẹ́ ẹ̀ wò yìí ṣójọ bí tí traffic máa wà tábà sọ pé wọ́n lọ pàṣẹ traffic ni? Tó bá jẹ́ ìlú tó dáa, ṣé àwọn obìnrin wọ̀nyí
ṣó yẹ kí wọ́n pín wọn sí róòdù tí wọ́n wá pín àwọn obìnrin wọ̀nyí sí kí ni wọ́n ní kó máa ṣe níbẹ̀ kí ni wọ́n ní kó ṣe níbẹ̀ ṣe ti ráyè nàìjíríà lóde nàìjíríà ò wá ní bọ̀wọ̀ fún obìnrin mọ́ because tó bá ní bọ̀wọ̀ fún obìnrin ni irú express yẹn kò ní jẹ́ àwọn obìnrin ló máa pín síbẹ̀ láti lọ máa ṣiṣẹ́ débi tó máa lù wọ́n bí ẹni lu aṣọ òkè ló máa ń lo igi tó sanra bẹ́ẹ̀ yẹn tó máa fi fọ́ pù ọlọ́kadà wá sọ àwọn Nigeria women police ó sọ wọ́n di aṣọ òfì ó wá ń wó wọn ní igi tí àwọn olórí wa ò bá ba ìlú jẹ́ ṣó máa dà báyìí ṣó máa fi igi fọ́ orí ọlọ́pàá ṣó máa lu ọlọ́pàá nínú ìyá yẹn bó ṣe tó bí bàbá yẹn ní yé àwọn ó dùn mí ló jẹ́ gbé fídíò yìí wá pé kò sí fọ́ọ̀tì lọ́wọ́ ọlọ́kadà àwọn tá a ní olórí ibi tó bá wa dé nì ẹ sọ fún mi irú ọlọ́kadà yìí ṣé wọ́n lè máa ní regard fóbìnrin obìnrin tó gbé sílé ṣe mọ bó ṣe máa lu àlùfẹ́ kú obìnrin tó bá misbehave sí lọ́nà àbó ṣe mistake ìkọ̀kọ̀ da òun àti máa pọ̀ ṣe mọ bó ṣe máa lù ú nígbà tó jẹ́ wípé kò sí òfin tó de àwọn ọkùnrin láti má gbé ọwọ́ sókè lu obìnrin kò sí òfin tó de obìnrin láti má take ọkùnrin for granted either you are a uniform man or woman ó gbọ́dọ̀ ní ibi tí iṣẹ́ yín máa mọ tí òfin máa fi dè yín and as for today tí bá parọ́ ẹ tún máa ń kọ yìí sí comment section àwọn ọlọ́pàá Nàìjíríà the only iṣẹ́ tí wọ́n mọ̀ sí ni bó ṣe máa gba bribe. I saw one video on Facebook a very little girl ọmọ yẹn ò tí lè jọ ọmọ bíi 3 years lọ àwọn question ọmọ yẹn pé 3 to 4 mo ní 3 years ọmọ yẹn tó 4 to 5 years because ọ̀rọ̀ yẹn dáadáa lẹ́nu ẹ̀ but ọmọ yẹn ò lè ju 4 to 5 years lọ àwọn bí pé what do you want to become in future ó ní I want to become a police woman man tó bí ẹ wá ní why do you want to be a police woman only because I want to be collecting money from people I will be staying at the roadside ọmọ kékeré tí o bá ṣe YouTube ni màá show video yẹn fún wa ọmọ kékeré òyìnbó dá lẹ́nu ẹ̀ ṣákáṣáká only because I want to be collecting money from people that pass bọ́mọ yẹn ṣe ń sọ̀rọ̀ yẹn nìyẹn ó wá fídíò ọmọ yẹn wá post pé can you imagine maybe àwọn parents ọmọ yẹn ọmọ wo Nigerian movie dáadáa ọmọ yẹn dẹ̀ máa ń rí àwọn ọlọ́pàá bí wọ́n ṣe máa ń gbowó nínú fíìmù tó sì jẹ́ pé nǹkan tó ń ṣe real òun làwọn òṣèré náà fi ṣeré ẹ̀kọ́ rere wo wá lọmọ yẹn rí kọ́ níbẹ̀ ìbéèrè tí ò fàjà ṣe rí Nàìjíríà ẹ̀yin tẹ́ bá ṣì ní believe in one Nigeria you are on your own Nigeria is gone ẹ sọ pé ti lọ sí comment section Nigeria ti lọ kéèsì kan wà ní social media ń sìn kéèsì yẹn critical gan woman yẹn ọmọ ẹ̀ 4 years according to this woman ọmọ yẹn wà ní primary 2 mo ní ọmọ 4 years sorry ọmọ yẹn máa wà bí 5 to 6 years lọmọ yẹn máa wà very young boy èyí tẹ́ bá ti rí fídíò yẹn ọmọ yẹn wọ yellow polo báyìí ọmọ yẹn wà ní primary 2 bí nursery 2 dẹ̀ ni ọwọ́ fún ní textbook tó máa kà nínú textbook yẹn ọwọ́ kọ story síbẹ̀ story tó wá kọ síbẹ̀ ni wípé máa kọ́ ní ajá ó láìkí ajá yẹn gan wọ́n jọ máa ń live wọ́n jọ máa ń ṣe gbogbo nǹkan kẹ́ máa wọ Nigeria my country or that woman that I'm talking about now she's a big problem in Nigeria tó jẹ́ pé lórí Facebook kò sí story woman yẹn ló trend táwọn èèyàn gbé kiri pé no this can't be done Nigeria police this is not what you supposed to do rubbish lẹ́ ṣe ibi tó yẹ kẹ́ lọ arrest ẹ̀ ní lọ arrest ọmọbìnrin yìí ka nǹkan tó da síta ó dé wá fi béèrè nígbà tó fẹ́ kọ́ ọmọ ẹ̀ níwèé ó wá rí story yẹn
story yẹn lágbára ó dẹ̀ ọ̀nù kámẹ́rà bíi tèmi báyìí ó ṣe video recording nípa ẹ̀ ó ka ìwé yìí ó dẹ̀ post ẹ̀ ìwé go viral wàhálà dé bá yẹ ẹni ẹlẹ́ni. According to the storybook olówó tó ní ajá òun àtajẹ́ like ara wọn gan wọn ò fira wọn ṣeré wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan. Ẹ bá mi dé o ẹ má rí ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ pé story lélẹ̀ jàre kò sí kan tó kọ́ wà pẹ́ lélẹ̀ yìí. That is why tí mo ṣe máa sọ fún àwọn èèyàn pé try to learn one or two things from social media, not to just watch program or listen to program and ignore it. You have to watch it and learn something from it. Learn from it. Ó wá dín ní ìjọ kan máa yẹ wá yan ẹran ó wá fi ajá ẹ̀yẹ ṣọ́ pé máa ṣọ́ ẹran yìí o kí n fi lọ bí tí mo fẹ́ lọ kí n dé. Ajá sùn lọ ẹlòmíì débẹ̀ ó gbé ẹran èèyàn míì ló débẹ̀ tó gbé ẹran nígbà tájá sùn lọ. Nígbà tó lówó dé ó wá ẹran tì ó wá fèsì ajá ẹ̀ pé pẹ̀lú bí mo ṣe nífẹ̀ẹ́ tó bá ṣe jọ máa ń ṣe mo fi ẹran ṣọ́ ẹ ó gbé ẹran yẹn ó jẹ. Ṣé mo pé ajá ò lè sọ̀rọ̀ kó sọ pé èmi kọ́ mo jẹ́ mo sùn lọ ni mi ò jẹ́ ẹ̀. Nígbà tó wá díjọ́ kejì olówó ẹ̀ wá plọ́ọ̀gì iron ó wá fi jò nímú. Ẹ jọ̀ọ́ kí lọmọ 5 to 6 years kí ló fẹ́ kọ́ nínú ìwé yẹn? Ṣó fẹ́ kọ́ wípé tó bá ti sọ pé kò ṣe nǹkan kó má sùn? Ìyá ọmọ yẹn wá rí story yẹn pa story lágbára òun ni òun lọ́mọ bíi 5 to 6 years lọ́mọ yẹn ó dẹ̀ tún ní baby like 4 months or 6 months lọ́wọ́ because ó ṣọ́ àwọn ọmọ méjèèjì nínú fídíò yìí. Ó wá ń bi gbogbo ayé lérè wípé ó wá ka storybook yẹn pé and according to this story now kí ni wọ́n fi pé ọmọ òun lè learn nínú story? Ṣó lẹ́ni wípé tó bá ti fi nǹkan ṣọ́yàn tó bá wà nǹkan yẹn tí kò ṣe kàfẹ́ nìyẹn ni? Ṣé nǹkan tọmọ yẹn lẹ́ni nìyẹn àbí kí ni? Kí gbogbo èèyàn bòun kọ́ sí orí fídíò tóun ṣe yìí. Fídíò yẹn ti fi woman yẹn sí wàhálà woman yẹn sunkún kiri lórí social media báyìí ni. Ó ti arrest àwọn ẹbí ẹ̀ tí wọ́n wà wọ́n ti ń pè wọ́n ti threat ẹ̀. Àwọn tó kọ story yẹn gangan tó kọ textbook yẹn wọ́n ti pè pé kó lọ bring video down òun bring ẹ̀ down gbogbo àwọn fast people because kíni yẹn funny gọ́sẹ̀ àwọn èèyàn ti download video yẹn báwa náà ṣe máa ń download video tá máa ń repost ẹ̀ a lot of people ti post video yìí lọ pé kọ́ wo nǹkan tó ṣẹlẹ̀ o kí ni ẹ̀kọ́ tí ọmọ kékeré tó lè kọ́ níbẹ̀. Woman yẹn wá sọ pé nísìn òun láwọn ọmọ kékèké méjì irú àgbà yìí sìn kó wá fi kankan ṣọ́ àbúrò ẹ̀ kékeré kóun má sí around kóun sọ pé kẹ̀yìn méjèèjì máa ṣeré mò ń bọ̀ o kí ìyí ẹ̀gbọ́n náà wá fi nǹkan ṣọ́ àbúrò ẹ̀ kó wá ṣeré lọ kó wá padà dé kó má rí kíní yẹn. Ṣé dápèsè wípé kó ṣe ìkà tó máa pa àbúrò ẹ̀ yẹn kó ṣe fún because ajá padà kú nígbà tó lówó ẹ̀ plọ́ọ̀gì ayọ̀nù tó kìbọ̀ nímú. Pé so irú ẹ̀kọ́ wo ni school fẹ́ kí ọmọ kọ́ nínú ìwé yẹn? Woman yẹn wà in big problem sí. Mo dẹ̀ wá rí wípé àwọn tó máa ń ṣe English program yàtọ̀ sáwọn ní Yorùbá báyìí àwọn ni wọ́n reason sí problem woman yẹn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kiri sí tí wọ́n call of Nigerian police wípé kọ́ máa ṣe báyìí fún woman yìí. Woman yìí ò ṣe nǹkan tó bad. School tó ti print ìwé yẹn gangan tó ti kọrú story yẹn school yẹn ló yẹ kí federal government ti face pé irú ẹ̀kọ́ wo lẹ kọ́ àwọn ọmọ nínú storybook yẹn. Ẹ ń kọ́ wọn láti ṣe ìkà. Àwọn ọlọ́pàá wá woman yẹn kiri o. Àwọn ọlọ́pàá náà lè padà rí tán lù ní gidi títí yìí o. Kí ni àǹfààní orílẹ̀-èdè Nàìjíríà ibi tí mo lọ nìyẹn? Gbogbo nǹkan Nàìjíríà báyìí ayédoríkodò ni. Gbogbo nǹkan Nàìjíríà báyìí ayédoríkodò ni. Kò lálàáfíà. Ṣé ìlú nìyẹn? Àwa wí tán wọ́n fi pátá pupa ẹ bá ṣí ẹ̀ṣọ́ yẹn jọ wọ́n fi pátá pupa ṣe campaign wọ́n ti rí wípé lọ́jíìkì ráìsì àtàṣọ ọ̀pá mẹ́rin kò fọ́nṣọ̀mọ́ pátá pupa lọ́tún fi campaign kiri báyìí sí. Kẹ́ máa wo distraction burúkú táwọn Nàìjíríà
politicians tó máa ń kó síta káwọn èèyàn má tiẹ̀ lè jókòó láti lè ronú dáadáa mọ̀ wípé àwọn wà nínú ìgbèkùn nílùú Nàìjíríà láti lè jẹ́ káwọn èèyàn jókòó kọ́rọ̀ àròjinlẹ̀ dáadáa wọ́n ti mọ̀ wípé tẹ́ bá wọlé báyìí that is why tó jẹ́ pé ní Nàìjíríà of today tó bá ti di òru free data máa wà tí wàá fi wò anything tó bá fẹ́ wò so that tó bá jí lòru gan tó bá tiẹ̀ fẹ́ ronú pé ibo láyé ìwà lọ báyìí kí ló ń ṣẹlẹ̀ báyìí òun nìyẹn sì mo ṣiṣẹ́ throughout àná mo tajà throughout àná iye báyìí ni mo rí iye báyìí ni mo pa àkàdé Nàìjíríà dání irú wọn bá géènì tí mo rí yẹn á tèmi àti ìdílé mi ṣe but instead of tó máa fi ro gbogbo yẹn wàá rí free data tí wàá fi lọ wò kán lórí Facebook data Nàìjíríà ò ní ṣiṣẹ́ lọ́sàn-án á ṣiṣẹ́ lóru ṣé ìlú nìyẹn ọtún wá rí wípé yes ẹ̀yin èèyàn nídìí kí wọ́n ṣe kíni kí wọ́n distract yín kẹ́ bá ráyè concentrate dáadáa wọ́n bẹ̀rẹ̀ sí ní fi pátá ìyẹn náà wá ń lọ yẹyẹyẹ lórí Facebook ọwọ́ àwọn obìnrin ọwọ́ á gbé pátá pupa ṣe rántí ìgbà tó ń ṣe fíìmù pátá pupa àṣọ́ṣì ń bọ̀ wá ṣẹlẹ̀ because àwọn òṣèré wa ti ṣe fíìmù pátá pupa rí tí wọ́n fi ṣògbó owó òun ló padà wá bá yín gbé síta ń sìn ọwọ́ àpín pint ọpìnlé àwọn obìnrin lọ́wọ́ ọwọ́ ayẹni tó ní kọ́ dìbò fún ọ̀yàsí lára gbogbo wọn wá gbé pátá pupa ọwọ́ gbé kákàkiri báyìí sí wọ́n fi ń campaign àwọn tí ò gbé pátá wọ́n gbé fìlà face cap ni wọ́n fi ń campaign kiri sí Nàìjíríà dẹ̀ wà a serious mess Nàìjíríà ò ṣètò arórókọ aró rẹ̀ dìyẹ nígbà táwọn àtìláàbí ti lọ láti lọ gba Mali sí ṣàmọ̀ bóyá Nàìjíríà ló kàn ìbéèrè ni o because wọ́n wà Nàìjà ṣàmọ̀ owó àrà tó fẹ́ dá ní Nàìjíríà ẹ wo bí ẹ̀yin màmá ẹ̀yin bàbá àwọn pípù ìṣẹ̀ṣẹ̀ kó wẹ́pọ̀ burúkú wọlé wọ́n dẹ̀ display dẹ̀ fún wa lórí social media ó bad next video no ẹ má jẹ́ kí n sọ pé next video màá ṣàgbé wa ẹ bá mi share show yìí ẹ bá mi pín wọ̀ gbòòrò ayé ojú òní ti wà ẹ wá ra ohun mọ́tà ní iléeṣẹ́ Lady K African store gbogbo lówó store kò sí ohun tẹ wá dé Lady K African store tẹ́ẹ̀nì rí bó jẹ́ cream tẹ́ wọ́n máa fi maintain skin yìí a lot of people pè mí pé Lady K kí làṣírí bọ́dì ẹ̀ tó kàn máa fresh yìí níjọ́ tó bá ti lo kámẹ́rà burúkú yìí tó máa jẹ́ ká rírí kọlu ẹ̀ mo fi cream tí mo lò àwọn èèyàn ó ṣọ́ọ̀kì wọn mo ní that is my cream I've been using this cream for so long kó tó di wípé mo bẹ̀rẹ̀ sí ní bá ẹni tí mo bá polówó cream fún 4 years kí tó bá polówó ebi àtẹ́ni yóò dẹ̀jà fúnra mi mo sọ pé mi ò ṣe mọ́ because I want to face my own business àtìgbà tí mo dẹ̀ ti stop ẹ mọ̀ cream ọ̀fẹ́ bí kó má sọ fún yín cream ọ̀fẹ́ mo lò ń gbà yẹn ẹ mọ̀ pé mo ṣe ń lò tẹ́ẹ̀rí skin mi mo jẹ́ kó yẹ yín pé nǹkan tí mo lò lélẹ̀ ẹ̀yìn ọ̀dẹ̀ patronize mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bó yín dàbọ̀ lápò ọkùnrin ọ̀gá jà I'm sure that she would never forget us yes kò lè ever gbàgbé Lady K láyé níbi ká polówó tí ajé dẹ̀ bú gbàjẹ́ Danari skincare wọ́n lè gbàgbé Lady K náà kí wọ́n láṣìírí ẹwà mi nísìn mo padà sẹ́sẹ̀ mi àárọ̀ ìpara tí mò ń lò níbẹ̀rẹ̀ ayé mi òun gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí introduce sí gbogbo àwọn tó ń sọ pé Lady K kí láṣìírí ẹwà yìí adé àṣírí kí ni wọ́n lò wọ́n dẹ̀ rí iṣẹ́ ìgbà tá a bá ṣe kí ni tá a bá lọ fọ́lé ká tó tún skin wa ṣe actually mo láwọn very expensive cream tó dẹ̀ wà padà tó mú yes even àwọn bí màá tún tó dé gan ó wà lọ́dọ̀ lágbára Ọlọ́run so for now èyí tẹ́ bá need àwọn cream tó dáa tí skin yá kò máa ṣe kí ni tó máa jáde tí ò ní sí bálà blue ẹ pè mí àtọ̀ṣẹ̀wẹ̀ àti oil gbogbo ẹ̀ ló wà yàtọ̀ sí pé mo ń polówó fún àwọn èèyàn gan ní online fún èyí tẹ́ jẹ́ ti tèmi ẹ̀yin ìyá mi bàbá mi a lot of people ni wọ́n wọ́n ní store tó wá ṣe kiri wọ́n bá ti bọ̀ báyìí ibi ọ̀dọ̀ cream bẹ́ẹ̀ lọ select cream wọn nìyẹn iṣẹ́ pé mo ẹ̀ṣẹ̀ lọ́wọ́ wọn wá o they come fún ara wọn so gba imọ́ mi bẹ́ẹ̀ tẹ́ bá need àwọn cream tí ẹ fẹ́ fi maintain skin yìí actually mo ti run out of store but mo mọ̀ pọ́jà mi wà tó dé ṣá fún cream yẹn so gba iṣẹ́ bá need àwọn cream tẹ́lẹ̀ fi maintain skin yìí tó máa yẹ káwọ̀ yìí kó jí pépé káwọ̀ yìí jáde síta àìdẹ̀ tí wọ́n á jẹ́yàn dúdú ẹ fẹ́ maintain dúdú yìí àbẹ́ fẹ́ maintain ní kò dúdú kò pupa yìí kó máa mú yes ẹ pè mí mo wà ní bíbá ẹ̀yin tẹ́ bá wá need àwọn aṣọ lọ́lọ́kọ̀ òjọ̀ kan gbogbo ẹ̀yin tẹ́ bá mi rajà aṣọ ojú wà ní tì yìí agara ò ní dá yé ẹ̀ ní wọ́wọ́ tì
gbogbo ẹ̀yin tẹ́ bá mi ra gbogbo ọjà mi títí lórí spiritual products àtẹ̀yin tẹ́ tún introduce àwọn customers sí mi ojú ọmọ ní tì yí o ìfẹ́ ọ̀tá kò ní ṣe lórí ayé yẹn ṣé mo mọ̀ lórí ìfẹ́ kí program ìgbójú sẹ́wọ́n àwọn gbogbo tá à ń tà ẹ̀yin tẹ́ dẹ̀rẹ́ àwọn wig ẹnujọ́ mẹ́ta wíìgì mo dúpẹ́ lọ́wọ́ títí yín náà ẹ ṣé gan ni ẹ̀yin tẹ́ bá nílò àwọn fúrótà tó máa fi wé gèlè tó máa fi dé fìlà tó máa dàbí pé ṣe irun tó ní elge mo ní fúrótà wà available bákan náà agúnmu manpower pakurumọ kó do dáadáa is available tí manpower ti gẹ̀dígẹ̀dì ló wà available ẹ pè mí kẹwàá rà lẹ́yìn yẹn aṣọ gbogbo lówó mo ní àwọn spiritual work kan lọ́wọ́ ń sìn mi ò fẹ́ máa fi gbogbo ẹnu polówó ẹ̀ online ohun tá a bá fi pamọ́ ló níyè tẹ́ bá gbọ́ pé yes is available ẹ pè mí ṣe ti gbọ́ mi ní polówó ẹ̀jù either fáànù àbí ìṣẹ́gun ẹ pè lè díkè ìfẹ́rù aṣọ any country bàbá yìí sẹ́ẹ̀dẹ̀ ọ̀nà tó dí yẹn ó máa là gbogbo ẹ̀ tí òye yìí mọ̀ yẹn ó máa yẹ yín ẹ máa kúrò lórí ìtàkùn yé mi mọ́ lórúkọ Jésù so gbogbo nǹkan ló wà ní Lady K Africa store ẹni tí tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago ẹ̀yin mọ́ mi bó jẹ́ jewelry ni mo wà mí bó jẹ́ àwọn aṣọ tí wọn ò tí ì rán náà a tún ti ń tà yẹn náà fọ̀páwọ̀n is available not only ready to wear àwọn lace dẹ́wà lọ́lọ́kọ̀ òjọ̀kan ẹ wo mo sì máa ṣe hanger owó ló sì ṣòjòrò máa ṣe hanger tí màá display àwọn lace yẹn síbẹ̀ separate kì í tó máa wà lójú kan tí ẹ lè máa rí so máa fi wọ́n hàn yìí bí mo ṣe máa ń ṣòwò gbogbo àwọn tí mo ti hang lọ́lọ́kọ̀ òjọ̀kan yìí náà màá lè máa fa àwọn lace yẹn wọ̀nyí but láì tí ì ṣe mi ò fẹ́ tú wọn anyhow sórí àwọn eléyìí tí mo máa ń tì kiri because àwọn aṣọ ńláńlá làwọn lace yẹn so mi ò dẹ̀ fẹ́ kó di kinní mọ́ mi lọ́wọ́ so èyí tẹ́ bá nídìí wọn ẹ pè mí is available bódà jẹ́ àwọn fìlà náà ni ó wà available ojú òní ti wà ẹ ṣé gan mo dúpẹ́ ẹ má gbàgbé láti bá mi like ẹ comment kẹ́dẹ̀ bá mi tẹ notification bell yín sílẹ̀ kẹ́dẹ̀ bá mi subscribe ẹ ṣé ó dàbọ̀.